kí ló tún ṣẹlẹ̀ báyìí nítorí pé àwọn nǹkan yìí níbo gangan la fẹ́ bá yàrá gangan já sí báyìí, níbo gangan ni a fẹ́ gbé ìgbà sí, níbo ni nǹkan tá a fẹ́ ṣe lórí àwọn ọ̀rọ̀ yìí. Torí pé ojoojúmọ́ là ń pariwo, ojoojúmọ́ là ń sọ, ojoojúmọ́ là ń pe ìpè. Kí ni àǹfààní àwọn ìjọba tá a ní gan? Mo kí gbogbo wa lọ́pọ̀lọpọ̀. Orúkọ mi náà ni Orí Adé Adébọ́lá tí gbogbo yín mọ̀ sí aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Mi ọmọ yín náà ni, mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ̀ ń darapọ̀ mọ́ mi. Eléyìí tún gbé lékè, eléyìí tún ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ again ní ìrọ̀lẹ́ málẹ́ àná yìí tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lálẹ́ àná. Ẹ believe pé wọ́n tún ti lọ jíyàn gbé o. Màá play voice note yẹn sí yín tí gbogbo yín máa gbọ́ pátápátá. Ẹ sáà bá mi pín ètò yìí débi tó bá yẹ kó dé. Ẹ bá mi pín ètò yìí débi tó bá yẹ kó tẹ̀lẹ̀ sí. Ọ̀rọ̀ yìí tí wọ́n kọjá nǹkan tó yẹ pé a kàn máa fẹnu sọ mọ́ báyìí. Ó á tiẹ̀ wá kọjá wípé ó dà pé ò sáàbò. Ọ̀rọ̀ yìí ó níbi tí màá pín dé tí màá dẹ̀ rí pé mo sọ dé. Torí pé ọ̀rọ̀ yìí ti wá kọjá pé àwọn gómìnà ò ní nǹkan kan láti ṣe fún wa. Àwọn gómìnà wọn ní àánú kankan láti ṣe fún ọmọ Yorùbá, ká tó sọ pé àwọn president, ká tó sọ pé ààrẹ orílẹ̀-èdè tá a wà yìí. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jọ tọrọ. Wàhálà gidi ó wọlé tọ ilẹ̀ Yorùbá. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá ń fọwọ́ lẹ́rán, pátì náà ń lọ kiri. Nǹkan tí ò yẹ kí wọ́n dá sí òun náà ń dá sí. Tí ẹ bá wo ààrẹ orílẹ̀-èdè yìí, torí ó ṣe ìmúra kò ṣe ìmúra pé àwọn Saudi sọ pé wọn ò ní lè wá, ààrẹ orílẹ̀-èdè yìí gbabẹ̀ lọ, kò dáàbò bo ààbò, kò yanjú ọ̀rọ̀ ààbò. Ìyẹn ló gbé lọ lórí pé wọ́n láwọn ní àlá àwọn èèyàn kan lọ sí múra. Ìyẹn ẹ̀kan apá kan nìyẹn. Àwọn olóṣèlú, àwọn tó jẹ́ àwọn governors wa, àwọn lọ́balọ́ba, àwọn ọba tó yẹ kí wọ́n sọ̀rọ̀ tó fi di pé wọ́n wá fi wọ́n pa á. Àwọn ọba tó jẹ́ pé ó yẹ kí wọ́n ti pàṣẹ fáwọn ẹni tó yẹ kó jagun, wọ́n ti fi wọ́n wo àwọn gómìnà yẹn pátì àti wọn náà jọ lọ kiri. Odidi ọba aládé tó sọra èdè onípatí kiri. Odidi Ọọ̀ni Ìrìṣà Ọ̀jájá ó ti sọra ẹ̀ di onípatí kiri. Ọ̀dádá àbí Ọ̀jájá àbí kí náà pè yín, ẹ sọra yín di onípatí débi pé àwọn gómìnà gan ti ń fi yín wọ́lẹ̀ ní patí lójú agbo. Gbogbo àwọn nǹkan yìí ẹ ṣe ọ̀rọ̀ sí, wọ́n dẹ̀ pa àwọn èèyàn. A ṣe gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ kò hàn sí nílé báyìí. Ẹ̀yin lẹ wà ní pòsíṣọ̀n láti pàṣẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ̀yin lẹ wà ní pòsíṣọ̀n láti kọ lẹ́tà fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ̀yin lẹ wà ní pòsíṣọ̀n láti kéde síta ká ẹ pé gbogbo àwọn jagunjagun OPC Ààrẹ Ọ̀nà Kakanfò láti jáde. Ẹ̀yin lọ́balọ́ba yìí lẹ dè bàbá ìmọ́lẹ̀ tí ò lè ṣe kankan torí pò tí Ìbà Gani Adams wà ní. A rí pẹ́yìn lẹ wà nídìí ọ̀rọ̀ yìí. A rí pẹ́yìn gangan ẹ̀yin lọ́balọ́ba yìí, ẹ̀yin gangan ní apànìyàn. A rí wípé ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lápànìyàn ni pé torí a máa kọ ẹ̀jẹ̀ àwọn èèyàn tó kú sí ọrùn yín. Ìlú tí ẹ ṣe ìjọba lé lórí, tẹ́ ẹ jọba lé lórí tó yẹ pé àwọn èèyàn tó wà lábẹ́ yín, àwọn agbénipa, wọ́n pa wọ́n. Àwọn agbésùmọ̀mí níṣe náà ń dẹ̀mí wọn légbodò, wọ́n dẹ̀ jí wọn gbé. Ẹ dẹ̀ lẹ́ ìjọba lórí wọn. Àwọn aráabí wọ́n dẹ̀ ń gbé màálù wá fún yín, wọ́n gbé nǹkan oríṣiríṣi wá fún yín. Ẹ dẹ̀ sọ̀rọ̀, ẹ ṣe kankan lórí tẹ́ ń gbà lọ́wọ́ wọn àbí tẹ́ ń gbà lọ́wọ́ ìjọba. Bàbá wa Ọọ̀ni Ifẹ̀, kí ni tí ẹ̀ ń ṣe
tó fi jẹ́ wípé ẹ lè sọ̀rọ̀ síta kẹ́ ẹ sòdodo, kẹ́ ẹ kọ̀wé síta, kẹ́ ẹ bọ́ sí mídíà, kẹ́ ẹ pàṣẹ fún àwọn OPC pé a pè yín, ó ti tó àsìkò. Torí a mọ̀ pé gbogbo ẹni tó bá ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ọba 2 sí 3, ọba 2 ọba Ọ̀yọ́ àti ọba Ilé-Ifẹ̀, ọba Onírìṣà, àwọn ló lè pàṣẹ fún wọn. Àwọn ló lè, torí pé tó bá tẹnikẹ́ni tó bá ti gba ipò Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn ọba yìí ló lè pàṣẹ fún wọn kó tó di pé wọ́n jáde. Torí wípé tó bá yá tó déwájú, tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá jáde àbí tí àwọn ọ̀gá OPC kan bá jáde, ẹ rí i pé wọ́n máa deny pé ta ló rán níṣẹ́. Wọ́n á deny pé ta ló rán níṣẹ́. Gbogbo àwọn nǹkan yìí wọ́n máa deny ẹ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá jáde. Tí ẹ bá wo bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, sí Sunday ọmọ Adéyẹmọ, kábíyèsí olúwa mi, mo kí yín. Ẹ rí tẹ́ bá rántí ìgbà kan, sí Sunday sọ pé kí àwọn lọ́balọ́ba sọ̀rọ̀, kí wọ́n sọ̀rọ̀ síta, ìbájẹ́ mídíà kan kọ lẹ́tà síta. Ẹ rí pé gbogbo ìgbà kan tí sífù bá lọ sí ìlú kan, àwọn lọ́balọ́ba yẹn wọ́n mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ lílọ ìjáde wọn. Àwọn ọba kọ̀ọ̀kan tí wọn ò sí ẹ̀ lẹ́nu tó àwọn ọba ńláńlá tó máa pèpè. Ẹ̀yin náà ni ẹ máa sọ pé ẹ rán wọn ṣẹ́ mọ̀. Àwọn èèyàn wá ń kú lábẹ́ yín. Àwọn ẹnìkan wá ń dìde láti rí i pé kò fẹ́ kán pa àwọn èèyàn tó wà lábẹ́ yín mọ́. Inú yín dùn bí wọ́n ṣe ń pa wọ́n. Inú yín dùn bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn tí wọ́n ń dẹ́mi àwọn èèyàn légbodò. Ẹ̀yin lọ́balọ́ba, Ọ̀ọ̀nìrìṣà, Ọ̀jájá, tẹ́ bá rí gbogbo tó ń ṣẹlẹ̀ sí yín nísìn, ara ìbìkítà lórí àwọn ẹ̀mí àwọn ènìyàn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ̀dẹ̀ nílé Ifẹ̀, ẹ̀dẹ̀ ní pé ẹ jẹ́ àrólé Odùduwà. Àárí kankan tẹ́ ṣe, pátì lẹ̀ ń lọ, pátì olóṣèlú lẹ̀ ń lọ, tó fi di pé wọ́n yẹ̀yẹ́ ẹ̀yin lójú agbo níbi tẹ́ ẹ jókòó sí. Ẹ tún wá gbé adé yín, ẹ tún padà dìde lọ bá ẹni tó yẹ̀yẹ́ yín. Gbogbo ẹ̀ la rí. Ẹ rántí ààbò fún àwọn aráàlú tẹ́ ṣèjọba lé lórí mọ́. Ẹ rántí ààbò àwọn èèyàn tí wọ́n jí gbé lánàá nílùú Ṣakí báyìí sìn, ó jẹ́ nǹkan tó ń bọ ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́. Ọ̀tọ̀ ní tájẹ̀tì ẹni tí wọ́n wá lọ, Ọlọ́run ò jẹ́ kí wọ́n bá wọn gbé ẹlòmíì. Ní àtàná nísìn, àwọn èèyàn yìí wà nínú igbó láti rí i pé wọ́n ń wá àwọn tí wọ́n jí gbé kiri. Ọ̀tọ̀ làwọn tá à ń sọ níjẹta àná. Kíní yìí ò dúró, níṣẹ́ ló tún pele sí ni. Níṣẹ́ ni kíní yìí ń pọ̀ sí i, tí ó kàn ń dá wàhálà lẹ̀ sí i, nítorí pé ìjọba ò wá kankan ṣe sí i. Ebi ń pa àwọn aráàlú gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà. Ìjọba ò wá kankan ṣe sí i. Òun mo fi sọ fún yín pé ìjọba ò bìkítà lórí mẹ̀kúnnù. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin tó yẹ kẹ́ tó wá bìkítà, bìkítà lórí mẹ̀kúnnù, ìgbà tó yẹ pé gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí ti dọ̀bọ̀ olóṣèlú. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí ẹ ti di ọba tó yẹ pé kò kàn mí lẹ̀ ń ṣe. Ẹ jẹ́ ń sọ fún yín, ẹ rí i pé tó bá yá, àwọn agbénipa yìí tí wọ́n ṣe fún ọba Àlùfọ̀n, ọba Fọ́n níjọ́ kéní àná, tí wọ́n jí wọn gbé, tí wọ́n pa wọ́n máa padà ṣe fẹ́yìn náà tẹ́ ẹ̀ bá dúró dáadáa. Láwọn àwọn ajínigbé tí wọ́n jí ọba yẹn gbé, tí wọ́n pọ̀ ọba. Ẹ̀yìn ìgbà náà wọ́n tún pa ọba míì tí wọ́n gé orí ẹ̀, tí wọ́n gbé adé lọ, tí wọ́n pa á, tí wọ́n jó mọ́ mọ́tò. Níyẹn bóyá tẹ́lásì ẹ̀kọ́ nìyẹn náà. Gbogbo àwọn nǹkan wá ń ṣẹlẹ̀ káàkiri, ẹ wá rí i pé ẹ dákẹ́, ẹ sọ̀rọ̀. Ṣé gbogbo àwọn nǹkan yìí òun láfara? Ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣe ètò yìí, mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín. Mo yìí máa play voice note ní orí tó ń ṣẹlẹ̀ yìí, torí tó ń ṣẹlẹ̀ tẹ́mi ṣe ń pariwo yìí.
a lè wá máa di pé bóyá a wà dákẹ́ lórí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo ìgbà. Gbogbo àwọn nǹkan yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún àwọn ènìyàn, torí gbà tí mo gbé yẹ̀wò tí mo gbọ́rọ̀ ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba. Mo kí bàbá mi Mr. Túndé, mo kí yín ẹlẹ́lùú. Lọ́pọ̀lọpọ̀ ìgbà la ń pariwo yìí, ẹ ṣé gan sà, la ń pariwo ọ̀rọ̀ yìí. Mo wá rí pé àwọn gómìnà wa wọ́n bìkítà lórí mẹ̀kúnnù rárá, wọ́n bìkítà lórí àwọn aráàlú. Wọ́n sọ wọ́n di igbá àkólẹ̀, tó bá wù wọ́n kí wọ́n kú, tó bá wù wọ́n kí wọ́n yè. Wọ́n kọ́ da ibi síta fún àwọn ènìyàn, wọ́n da àìlera fún àwọn ènìyàn. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mò ń rí tó ń jẹ́ nǹkan ìbànújẹ́ nínú àwọn tó jẹ́ aṣíwájú blogger tí wọ́n ṣe ìkànnì wọn tó ní asthma. Ìgbà tó yọ àwọn oògùn tó ń rà fún asthma tó lọ sí chemist, tí ẹ bá wù mo kàn fẹ́ fi bẹ̀ mo fẹ́ mú kọ́kọ́ jáde ńbẹ̀. Ẹni tó ní asthma ń sìn kẹ́rí pé kọ́lọ̀ má jẹ́ kó fayé sílẹ̀ lọ. Ìgbà tí oògùn ẹyọ kan tó ti di 70,000. Ẹ ṣẹ́gun bàbá mi, oògùn ẹyọ kan. Allahumma amin. Oògùn ẹyọ kan ti di 70,000. Kíní àbí ẹni tó ní bóyá asthma àbí òun náà ń pè tó máa ń tẹ̀ ó ti di 70,000. Àwọn company tó ń produce oògùn yìí tó ń ta oògùn yìí gangan ti kúrò ní Nàìjíríà. Ó sọ ọ̀kan tó ní 1,000 làwọn ń rà ní oògùn òyìnbó tí wọ́n máa ń lò, wọ́n ló ti di 8,000 plus. Ẹ dáhùn ní àwọn ìjọba yóò wá ìdẹ̀kùn fún mẹ̀kúnnù. Bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ, ìgbà tí àwọn tó ń lọ sóko tí wọ́n ń dáko tí wọn ò lè dáko mọ́, tó yẹ pé àwọn Fúlàní gbé wọn pa, wọ́n ń bá wọn sùn, wọ́n fi màálùú jẹ oko. Ǹjẹ́ ṣe gbogbo nǹkan yìí, ǹjẹ́ ṣe ẹ ṣe? Gbogbo àwọn nǹkan yìí la máa ń pè fún gbogbo ìgbà láti rí wípé kí ẹ ṣàtúnṣe lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, kí ẹ ṣàtúnṣe, bọ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ ṣe. Ẹ ṣe tí ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Torí gbogbo àwọn nǹkan táwa ń pariwo yìí, ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún èmi àti yín ni. Ẹ̀yin ìjọba ẹ wá di pé ẹ ronú lórí wa, ẹ bìkítà lórí ọ̀rọ̀ wa. Àwọn èèyàn ń kú lọ́tún, wọ́n ń kú lósì. Àwọn èèyàn wọ́n ti wá di wípé wọ́n lè lọ síbì kankan mọ́. Àtijẹ àti mu nínú ìlú, ìyẹn náà ń bẹ ń bẹ. Gbogbo àwọn nǹkan yìí la pèpè fún ní gbogbo ìgbà yẹn. Gbogbo àwọn nǹkan yìí là ń pariwo ní gbogbo ìgbà yẹn. Gbogbo àwọn bàbá yìí ẹ wá dúró, ẹ̀yin lọ́balọ́ba ẹ ti jẹ̀jẹkújẹ, ẹ lè sọ̀rọ̀. Ẹ wá di pé ẹ sọ̀rọ̀ ayín dọba patí, ẹ sọ̀rọ̀ ayín nígbà tá a mọ̀ pé àwọn ọba olóṣèlú ọba ò kí ló ń bá olóṣèlú ní ọ́fíìsì. Nísìnyí àwọn ọba ti di ọba local government tí wọ́n lọ ń tò níbẹ̀ lọ gba sálárì. Àwọn ọba president orílẹ̀-èdè kó léwu kó jẹ́, tó bá wá sílẹ̀ wa, tó bá fẹ́ bá wa rí ọba ọbọ̀yá Aláàfin Ọ̀yọ́ ni ní rìzà, wàá lọ bá wọn láàfin ni. Aláàfin àbí Ọ̀ọ̀nìfẹ̀ kò lè lọ sí Aso Rock l'Àbújá, inú pálásì ẹ̀ ló wà níbi tí agbára yẹn pọ̀ sí. Bọ̀ nísìn Ọ̀ọ̀ni tí wọ́n bá wọn ṣe mítìn, ó ti dọba ládé. Ìgbà wọlé rí Sultan of Sokoto bẹ́ẹ̀. Gbogbo àwọn tẹ́ ẹ rí gómìnà, even lórí gómìnà ilẹ̀ Yorùbá, wọ́n lọ síbẹ̀, wọ́n lọ sọ́dọ̀ Sultan, so wọ́n lọ ń gbé ọlábà ń bẹ̀ ni. Ẹ̀yin ti wá sọra yín di ẹni tẹ́nu yín ò tọ́rọ̀ mọ́ nílùú.
torí gbogbo àwọn nǹkan yìí gbogbo lọ́ba lọ́ba pátápátá ni mò ń sọ fún, tí ò sí èyí tí máa bú nínú yín, tí ò sí èyí tí máa sọ̀rọ̀ sí nínú yín. Mo kí Mrs. Adéwùmí Taofik, mo kí yín mà. Gbogbo yín ẹ ti wá di ọba gbẹ̀wù dání, gbogbo lọ́ba lọ́ba ni mò ń sọ, tí mò ń sọ ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, torí pé ẹ̀yin ọba ńlá lẹ kó bá kékèké. Ẹ ti wá di ẹni tí ó bìkítà lórí àwọn tẹ́ jọba lé lórí. Gbogbo yín pátápátá ẹ ti wá di ẹni tó jẹ́ pé nǹkan tí ẹ̀ ń ṣe wọ́n tún ti paná yìí. Ẹ má bínú, location 419 láwà. Wọ́n ti wá di ọba tó jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ti di pé wọ́n àfẹ́tì àwọn ènìyàn. Àkọ́kọ́ ńbẹ̀, ẹ jẹ́ n play voice note arákùnrin náà, nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣakí. Bluetooth mode. Torí àwọn ọ̀rọ̀ yìí ó ń jẹ́ nǹkan ọ̀rọ̀, wọ́n ti wá di ọba tó jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ti di pé wọ́n. Ẹ gbọ́ mi yé, ẹ má bínú, mo fẹ́ sáré lọ sí ibi tí kinní yẹn wà láìpẹ́ ẹ lè rí mi, ẹ mọ̀ pé kò sí ná, kí ẹ lè gbọ́ voice note yẹn. Okay. Asabari youth Ṣakí ò ní bàjẹ́, Asabari youth Ṣakí ò ní bàjẹ́, kí Ṣakí má bàa bàjẹ́, àmójútó ni Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa. Ẹ dákun gbogbo àwa tí a bá gbọ́ mẹ́sẹ̀gì wa, ẹ wọ́n bá wa sẹ́ndì mẹ́sẹ̀gì lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, gbogbo bá ti nífẹ̀ẹ́ Ṣakí rẹ̀ sí olùkọ́ bá sẹ́ndì ẹ̀. Wọ́n wá àwọn ajínigbé wọ́n wá sí ìlú Ṣakí lọ́wọ́lọ́wọ́ tí mo ń sọ̀rọ̀ yìí, tí wọ́n sì fẹ́ gbé Erin Fọlámi tí wọn ò bá, wọ́n sì gbé alájà àfà Muftáù, wọ́n ti gbé lọ bí ní sọ̀rọ̀ ire o. Ẹ jẹ́ n tún play. Asabari youth Ṣakí ò ní bàjẹ́, Asabari youth Ṣakí ò ní bàjẹ́, kí Ṣakí má bàa bàjẹ́, àmójútó ni Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa. Ẹ dákun gbogbo àwa tí a bá gbọ́ mẹ́sẹ̀gì wa, ẹ wọ́n bá wa sẹ́ndì mẹ́sẹ̀gì lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, gbogbo bá ti nífẹ̀ẹ́ Ṣakí rẹ̀ sí olùkọ́ bá sẹ́ndì ẹ̀. Wọ́n wá àwọn ajínigbé wọ́n wá sí ìlú Ṣakí lọ́wọ́lọ́wọ́ tí mo ń sọ̀rọ̀ yìí, tí wọ́n sì fẹ́ gbé Erin Fọlámi tí wọn ò bá, wọ́n sì gbé alájà àfà Muftáù, wọ́n ti gbé lọ bí ní sọ̀rọ̀ yìí. Gbogbo àwa tí a bá wà ní ìlú kọ̀ọ̀kan láti pe àwọn security tó bá wà ní agbègbè tó bá wà ní ìlú Ṣakí, ẹ dákun kó tètè bá a dà sójú ọ̀nà, Ọlọ́run ní jí wa gbé o. Asabari youth Ṣakí ò ní bàjẹ́, kò ní bàjẹ́ fáwọn náà o, ire o. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ kí ẹ gbọ́ nìyẹn. Wọ́n wá fún Alhaji Erin lọ́mọ àbí nǹkan àbí kí ló porúkọ rẹ̀, wọ́n bá tájẹ̀tì wọn ìyẹn ní alẹ́ àná. Ó wí wá di pé ó ń kọ̀ntínú láti di pé wọ́n jí èèyàn gbé. Mo kí Mr. Owólabí, mo kí yín. Wọ́n jíyàn gbé lọ́tún, wọ́n jíyàn gbé lósì. Ọ̀rọ̀ yìí ti ń di lemọ́lemọ́. Ọ̀rọ̀ yìí ti ń di tó yẹ pé wàhálà ṣẹlẹ̀ tí ìjọba ò rí kankan ṣe sí. Gómìnà Ọ̀yọ́ fún wa rẹ̀ wọ́n rí nǹkan kan ṣe sí. Wọ́n fi ọwọ́ ra àwọn Fúlàní yìí lórí. Ó dàbí ẹni tó yẹ pé ó ń bẹni, ó ń nàyàn lẹ́gba, a tún fún un lóúnjẹ, a tún tọ́jú ẹ̀. Òun lọ̀rọ̀ àwọn gómìnà. Àwọn Fúlàní bà ìjọba wọn jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n rí kò kàn wọ́n rárá. Àwọn nǹkan yìí ó ń jẹ́ nǹkan tó jẹ́ pé kò yẹ kó lọ bẹ́ẹ̀. Ẹ wá wo àwọn ìjọba, ẹ wo àwọn lọ́balọ́ba wa, ẹ wo ọ̀pọ̀ tó ń ṣẹlẹ̀ lórí àwọn lọ́balọ́ba. Aláàfin àbí ọba Ọọ̀ni ó ti wá di wípé wọ́n ti ń fi wọ́n pa. Ọba Ọọ̀ni, nǹkan tẹ̀mí àárọ̀ yín lé lórí, kábíyèsí Ọ̀jájá,
tí máa rọ̀ yín lé lórí tí mo fẹ́ kẹ́ ẹ ṣe torí pé a ti gbọ́ wípé ẹ̀yin láláṣẹ àti kábíyèsí ìlú Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ bọ́ Aláàfin Ọ̀yọ́ ò sí nílé mo kí Mr. Babátúndé mo kí yín Adéníjì Aláàfin Ọ̀yọ́ ò sí nílé báyìí ẹ̀yin lẹ ní àṣẹ lọ́wọ́ láti sọ fún olórí àwọn jagunjagun Ààrẹ Ọ̀nà Kakanfò láti pè láti sọ̀rọ̀ síta pé ẹ̀yin ìjọba nǹkan tẹ́ ń ṣe yìí ò bójú mu ẹ pàṣẹ fún wọn ẹ kàn jẹ́ kí wọ́n jókòó àwọn èèyàn di pé wọ́n máa sọ̀rọ̀ sí ààrẹ láì mọ̀ pé gbogbo ẹni tó bá ti jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ gbọ́ gbogbo ẹni tó bá ti jẹ oyè yẹn tí ò bá ti gba àṣẹ lẹ́nu ọba Ọ̀yọ́ àbẹ́nu ọba Ilé-Ifẹ̀ tí wọn ò kọ lẹ́tà sí tí wọ́n sáìnì àbí wọ́n sọ ní mídíà Ààrẹ Ọ̀nà Kakanfò lè jáde ní tó rọ̀ mọ́ oyè yẹn torí tó ń bá jáde wọ́n á ní pé sáwọn ti rún ẹ̀ ń ṣẹ́ ná gbogbo àwọn nǹkan yìí ǹjẹ́ kí lẹ ṣe sí gangan gbogbo àwọn nǹkan yìí nígbà tí wọ́n wá ń gbéyàn pa káàkiri àwọn náà fọ́ lẹ́rán wọn ń wòran torí pé ẹ̀yin ọba yìí gangan mo ti wá rí pé ẹ̀yin gangan ni ẹ wà nídìí pé kí ayé àwọn èèyàn bàjẹ́ kí tó ṣe àwọn olóṣèlú ẹ̀yin gangan lẹ wà bìkítà lórí àwọn tẹ́ jọba lé lórí ẹ̀yin gangan lẹ ń fi ebi pa àwọn aráàlú nígbà tẹ́yin lọ́balọ́ba ẹ lè jáde kẹ́ ẹ sọ̀rọ̀ wípé ebi pa àwọn tí mo ṣèjọba lé lórí ìyà ń jẹ àwọn tí mo jẹ ọba lé lórí bọ̀ tí òṣèlú bá ti dé àwọn olóṣèlú ìyà wá bá yín àwọn olóṣèlú wọ́n á ṣe kí ni o wọ́n á wá bá yín nílé wọ́n á gbé owó wá wọ́n á gbé gbogbo ẹ̀ wá wọ́n á ní kẹ́ ẹ sọ fáwọn aráàlú tẹ́ jọba lé lórí pé kí wọ́n tẹ̀ka fáwọn mo kí ọ̀gá mi masbi mo kí yín wọ́n á ní kí wọ́n tẹ ìka fáwọn ẹ gbowó lọ́wọ́ alára ẹ gbowó lọ́wọ́ àjèrò ẹ gbowó lọ́wọ́ àrògún àga tí wọ́n bá ṣe ń wá náà máa gbowó fún yín ẹ wàá lu àwọn aráàlú tán so wọ́n á tún sọ wọ́n di ẹranko tí wọ́n pa jẹ láwọn olóṣèlú yìí gbà tán bá débẹ̀ wọ́n ní rántí yín mọ́ wọ́n ní rántí ìlú mọ́ wọ́n ní rántí kankan mọ́ gbogbo àwọn nǹkan yìí wọ́n ní ṣe ìrántí lórí ẹ̀ mọ́ wọ́n ní ṣe ìrántí kankan lórí ẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan yìí ẹ wá dákẹ́ gbogbo àwọn nǹkan yìí á wá máa wò á ní sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yìí á dákẹ́ lé lórí àwa nílé sọ̀rọ̀ kankan àfi kí gbogbo wa kájọ gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti tó yẹ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lẹ wà nínú ọ̀rọ̀ wàhálà yìí ẹ̀yin lẹ wà nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin lẹ wà nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri lọ́tùn lósì torí pé ẹ̀yin gangan lẹ ń fi ìyà jẹ mẹ̀kúnnù àbí ẹ̀yin lẹ ń fi ìyà jẹ mẹ̀kúnnù tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ torí wípé àwọn nǹkan tí mò ń sọ yìí àfi kó jẹ́ wípé a gbúdọ̀ wá nǹkan ṣe sí kí láǹfààní àwọn ọba tó wà lórí ipò tí wọn ò bìkítà lórí àwọn tí wọ́n jọba lé lórí aráàlú tí ẹ jọba lé lórí olóṣèlú wa ó máa lọ ni nínú àwọn aráàlú olóṣèlú wà torí wípé àwọn tí wọ́n di gómìnà lénìí nínú àwọn tẹ́ jọba lé lórí ni inú wọn ló lọ sípò yẹn tó padà wálé tó bá ṣe tán bẹ́ẹ̀ á padà wálé ẹ sọra yín di kinní lábẹ́ wọn ẹ sọ ara yín di nǹkan tí ò yẹ kẹ́ ẹ sọra yín di lábẹ́ wọn
gbogbo àwọn nǹkan yìí ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà fún àwọn ènìyàn. Ìbádá ìbásàn kí ẹ jẹ́ kí a mọ tá à ń ṣe, torí wípé àwọn nǹkan kan tí mò ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ eré rárá. A gbúdọ̀ mọ ibi tí à ń lọ, a gbúdọ̀ mọ nǹkan tí à ń ṣe. Ẹ̀yin lọ́balọ́ba ẹ gbìyànjú ẹ ṣiṣẹ́ kankan pàtó lórí ààbò ilẹ̀ Yorùbá. Ẹ̀yin lọ́balọ́ba mo rí pé ọ̀rọ̀ Yorùbá kò kàn yín, ibi tó ń lọ kò ra yín. Mo mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run á bí yín. Mo kí Mr. Bámidélé Samson, mo kí yín, welcome on board. Torí wípé mo rí pé wọ́n fẹ́ máa flag ètò yẹn. Àwọn nǹkan táwa ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbéyàn, wọ́n jíyàn gbé, wọ́n pa èèyàn lọ́tún lósì. Ẹ̀yin ìjọba dẹ̀ gbọ́ ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmúra lásán pé wọ́n ní kí Nàìjíríà plane kó padà kó máa kó àwọn èèyàn lọ padà. Òun ni bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ sí Saudi lé lórí láti lọ sẹ́tù. Bọ̀ wọ́n pa àwọn èèyàn nílé, wọ́n yanjú yẹn. Adẹ̀ ń jà sọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ jẹ́ àjà sí ọ̀rọ̀ ààbò bí ikú ṣe ń pa àwọn èèyàn. Àjà sí ọ̀rọ̀ pé bí ebi ṣe ń pa àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n lálàáfíà nínú ara tó yẹ pé wọ́n lówó àti rògùn fún ara wọn mọ́. Gbogbo àwọn nǹkan yìí ó ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́kún. Ẹ gbọ́ mi yé, ẹ má bínú. Tó ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kún o. Ẹ̀yin lọ́balọ́ba ẹ wá bẹ́ẹ̀ sí ṣe tó wù yín, torí pé mo rí pé kò kàn yín, ìlú kò kàn yín, kò kàn yín. Kẹ́hìnsì àti máa rówó kó sápò kí ẹ máa kó àwọn ọmọ yín lọ sókè òkun lẹ́yìn ọba. Èmi kàn bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé gbogbo tẹ́ bá ṣe ní lórí àwọn ọba kọ̀ọ̀kan tó bá wà lórí ipò, ìran yín kankan lè má dórí ipò yẹn mọ́ láéláé níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ṣe àtúnṣe tó jẹ́ bíbí ọmọ inú ọba ẹyọ kan. Ẹ ṣàtúnṣe, ẹ dáàbò bo àwọn ènìyàn, ẹ dáàbò bo àwọn tani o, àwọn ènìyàn tẹ́ ẹ jọba lé lórí. Ọ̀rọ̀ yìí tí wọ́n ń kọjá ọ̀rọ̀ tó yẹ pé àkànmá máa fòdì ọwọ́. Ọ̀rọ̀ ẹyọ kan là ń sọ gbogbo gbà, ìmí lẹ́ni, ìmí lọ́la, ìmí kílẹ̀ tó tún sú, ẹ tún ti máa gbọ́ mi. Ó lè jẹ́ pé tọ́pìkì kan òun là ń tẹnu mọ́, torí pé bí a ṣe ń pa náà kan nìkan ń rú, bá a ṣe ń pa náà kan nìkan ń rú. Kí ló dé tá à ní pariwo ààbò? Torí gbogbo ìgbà la fi ń pariwo àwọn tó jẹ́ gómìnà wa, la fi ń pariwo ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n wà kan sí sọ́rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú. A rí i pé wọ́n fòdì ọwọ́, wọn sí anything, nothing. Àwọn lọ́balọ́ba, àwọn gangan olórí àwọn tí wọn ò jẹ́ kí wọ́n sí anything. Tí wọ́n bá máa gbé lọ gbé bọ̀ lẹ́yìn ìgbà tí Fúlàní bá pààyàn tán, àwọn ọ̀gá wọn á tún wá síwájú ọba, wọn láwọn wá ṣẹ́tú ọ̀rọ̀. Kékìfẹ́ lè wà. Tó bá máa tún fi dijọ́ kejì, wọn á tún ní kí wọ́n lọ pa àwọn èèyàn. Àwọn lágbára láti pa àwọn èèyàn, bọ́ tí a wá a gbúdọ̀ sí kankan. Gbogbo àwọn nǹkan yìí tí ò yẹ kó máa lọ bẹ́ẹ̀ tí ẹ̀dẹ̀ ń ṣe, tí ẹ̀dẹ̀ ń continue, ẹ máa bá lọ, ẹ máa ṣe lọ o. Torí wípé àwa pariwo fún yín ní gbogbo ìgbà, a dẹ̀ máa sọ fún yín láàyè káyè nígbà gbogbo. Kò sí nǹkan kan tó jẹ́ pé ẹ lè sì tẹ́ ẹ ṣe àbí àǹfààní táràlú jẹ lọ́wọ́ ẹ̀yin ọba yìí. Àfi kẹ́ ẹ máa lé owó.
tí ẹ lé ààbò fún àwọn aráàlú. Ẹ wo orú ọba, gbogbo yín di ọba patí, ẹ di ọba tí wọ́n ń yẹ̀yẹ́ lójú agbo. Ìkan ni bàbá Ọbásanjọ́ ṣe níjọ́ kínní àná. Ibi tí ẹ ti wá rí yẹ̀yẹ́ yẹn bọ̀, wọ́n ti ṣe fún Ọọ̀ni ìrìṣà náà. Ẹ dáhùn. Wọ́n yín lè bú àgbà, wọ́n yín lè bú àgbà. Mi fẹ́ mọ ọjọ́ orí tí ọba léwu kó jẹ́, ọba kéré kò kéré, bàbá yín ló ń jẹ́ nígbà tó bá ti wà lórí ipò tó dẹ̀ ládé lórí. Nígbà tó jẹ́ pé a ti ń gbé adé, a ti fi ń wọ́lẹ̀ lọ sí patí, a ti ń fi orí adé, a ti lọ fi ń tọrọ àrífín, a ti ń fi orí adé, a ti fi ń fa yẹ̀yẹ́ láàrin ìgboro. Nǹkan tó kù nínú ayé wá ràn mọ́. Ẹ̀yin ti bìlíìfù pé ìran yín lẹ́yìn ti fẹ́ lò, tẹ́yìn bá ti lo sáà yín tán tẹ́ ti lọ, kò sí ẹni, ẹ gbàgbé pé àrọ́mọdọ́mọ yín náà ń bọ̀. Àrọ́mọdọ́mọ yín náà ń bọ̀ lórí ipò. Àrọ́mọdọ́mọ yín náà ń bọ̀ wá síbẹ̀, ẹ̀yin ò bìkítà lórí ẹ̀. Wípé ǹjẹ́ sí ó débẹ̀ mọ́. Gbogbo tẹ́ bá ṣe sílẹ̀ náà ló ní ìtàn. Bàbá wa ẹni ìtàn. Gbogbo lọ́balọ́ba kìí ṣe ẹ̀yin nìkan. Ìdí tí mo ti ń pe ẹ̀yin ni pé ẹ̀yin láṣẹ lẹ́nu láti pe àwọn olùṣọ́ ààbò tí wọ́n jẹ́ akọni àkọ́kọ́, akọni àgbà. Ẹ ní ẹ̀tọ́ sí láti pè wọ́n, ẹ pè wọ́n. Ẹ ní ẹ̀tọ́ sí láti fún wọn lẹ́tà. Ẹ ní ẹ̀tọ́ sí láti ṣe fídíò jáde kẹ́ sọ̀rọ̀ lórí ààbò. Ẹ ṣe. Ẹ ní ẹ̀tọ́ sí láti pe àwọn Àgbẹ̀kọ̀yà káàkiri gbogbo wọn kẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ààbò. Ẹ ṣe. Ìlú yín lásán, bí àwọn ẹgbẹ́ òkùnkùn bí wọ́n ṣe ń jà lọ́tùn tí wọ́n ń jà lósì nínú ìlú yín tí wọ́n ń para wọn, mójútó yẹn gan. Tó bá yẹ pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí ẹ ti pariwo eléyìí ni wọ́n ti bá yín flush gbogbo wọn, tí ìlú yín á ti nísinmi ní Ọ̀ṣun state. Gbogbo àwọn bẹ́ẹ̀ kò sí ntáàrí níbẹ̀. Gbogbo àwọn nǹkan yìí àwa la dákẹ́, aláàní sọ̀rọ̀. Ẹ̀yin lọ́balọ́ba ó kù sí yín lọ́wọ́. Ẹ̀yin lọ́balọ́ba, èmi mọ̀ pé Ọlọ́run á san yín lẹ́san gbogbo tẹ́ bá ń ṣe, torí pé ẹ̀yin gangan la wá nídìí àti máa pè lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ọmọ Adéyẹmọ sọ, wọ́n pariwo yín, wọ́n lẹ́yìn lẹ lè sọ̀rọ̀ síta, kì í ṣe àwọn olóṣèlú. Ẹ̀yin ni kẹ́ kọ̀wé síta, ẹ̀yin ni kẹ́ ṣe fídíò síta, kẹ́ wà lẹ́yìn wọn kí gbogbo àgbáyé rí. Ẹ wá wò bóyá àwọn èèyàn ní ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. Ẹ̀yin lọ́balọ́ba, dìde rálì, kẹ́ jáde, kẹ́ gbádé jáde. Bóyá wọ́n máa dà àwọn ọlọ́pàá kan máa pa yín, àbí wọ́n máa yọ yín kúrò lórí oyè. Ṣe yẹn, bìkítà lórí àwọn ènìyàn kankan. Ẹ̀mí àwọn èèyàn ò jọ yín lójú, ẹ̀yin ọba. Wọn bá àkókò kàn yín, wọn bá jíyàn gbé kò kàn yín ìgbà tí wọn ò ti jọ́ ọmọ tí yín gbé. Gbogbo àwọn nǹkan yìí kìí ṣe nǹkan tó yẹ ká máa wò bẹ́ẹ̀. Gbogbo ẹ dákẹ́. Wọn jẹ́ ọmọ yín gbé, wọn jẹ́ bí yín gbé, kò kàn yín. Nǹkan ò bá máa ṣẹlẹ̀ sáràlú, ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀, kẹ́yìn ti máa lálàáfíà ni. Ìlú ò rọgbọ, ẹ̀yin ti gbà wípé ìlú ò nira ni. Ọba tó bá wà ń bẹ̀ tí ìlú ò bá fi rọgbọ, orò láàfi lé lọ, orò náà máa fi ń lérú wọn. Ìlú ayé ti yín ò, ìlú ò rọgbọ bọ̀ lọ́wọ́ yìí, patí lẹ́yìn fi lọ. Gbéra yín sípò àyè pé ẹ wà nípò ńlá. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba mò ń bá wí. Gbéra yín sípò ẹ wà nípò èèyàn pàtàkì. Ẹ wá ń fira yín ṣe kíníkiri. Sọ̀rọ̀ lórí ààbò, sọ̀rọ̀ lórí ebi tó pa àwọn aráàlú, ẹ̀yin ọba. Àwa tẹ́ ẹ bí sílẹ̀, àwa wá ń pariwo, à ń sọ̀rọ̀, a tún rán yín létí, ẹ ń kọtí kún gbọ́rọ̀ wo náà ń sọ.
gbogbo tá à ń sọ ẹ lè pa ẹni tó sọ̀rọ̀ bọ̀ ẹ lè pa ọ̀rọ̀ tí wọ́n sọ láyé. You can kill the messenger but you can't kill message. Àṣírí mo sọ fún yín. Ọ̀rọ̀ eléyìí tèmi sọ fún yín ẹ̀yin lọ́balọ́ba yìí tá a ti mọ̀ pé àwọn tó jẹ́ àwọn ìjọba wa wọn bìkítà lórí wa. Ẹ̀yin lọ́balọ́ba tẹ́ wá jọba lé wa lórí, kí ni ìgbésẹ̀ tẹ́yin ń gbé gangan? Kí ni àǹfààní yín pẹ́ wà lórí ipò tẹ́ wà gangan? Kí ni oyè tẹ́ jẹ gangan? Torí pé gbogbo àwọn nǹkan tẹ́ fi ń ṣe ọrọ̀ tẹ́ ń fáwọn aráàlú ń bẹ, gbogbo ẹ̀ náà ti gbà lọ́wọ́ yín, ibẹ̀ náà ti ń fún yín chicken change. Ẹ wá sí ọba tó lẹ́nu mọ́, ẹ kò sí ọba tó láṣẹ lẹ́nu mọ́, tó jẹ́ pé tó bá sọ ọ̀rọ̀ ẹyọ kan pé kí nǹkan ṣẹlẹ̀ báyìí kò sí mọ́ nínú yín. Ìwọ ọba tó bá dá lójú tó mọ̀ pàṣẹ wà lẹ́nu ẹ tó ń jẹ́ kínkínkínkínkínkín fi pàṣẹ fúnlẹ̀ Yorùbá pé kó gùn, fi pàṣẹ fáwọn olóṣèlú pé kí wọ́n gba báyìí kan dẹ̀ gbabẹ̀ lọ. Tó bá mọ̀ pàṣẹ ń bẹ lẹ́nu rẹ, kò sáṣẹ kankan lẹ́nu yín mọ́. Ìlú Ṣakí wá di pé lọ́yọ̀ọ́ lẹ́nì gbáwọn ìjọba ò bá tẹ̀ wá bìkítà gbogbo ẹ̀yin ọba gbogbo ìríkò tẹ̀ wà lọ́yọ̀ọ́ state. Kí ni pàtó yín? Mítìnì wo lẹjọ́ ń ṣe papọ̀? Nothing. Ọ̀dọ̀ wọ̀ yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí tẹ́lẹ̀, in case ẹ ní information tẹ́ fẹ́ fún wa, àbí bóyá tó ṣẹlẹ̀ ní yàjóyàjó tẹ́ fẹ́ fi kàn wá lára nílé lóko, àbí bóyá ẹ ní nǹkan méjì ẹ fẹ́ polówó ọjà yín ni tó jẹ́ pé ẹ gbádùn rẹ̀ dáadáa tí mo dẹ̀ mọ̀ pé ẹ make owó látara ẹ̀. Ẹ lè pè wá sórí nọ́mbà wa 080 83 89 25 58 080 83 89 25 58 080 83 89 25 58. Bẹ́ẹ̀ ni ẹ ní nǹkan méjì mẹ́ta tẹ́ fẹ́ bá wa sọ ni, àbó láwọn kankan tẹ́ fẹ́ ṣe fún wa ni, sọ ẹ lè pè wá nígbàkigbà, á dá yín lóhùn. Bó jẹ́ WhatsApp lẹ pè ní, bó jẹ́ kankan lẹ pè ní, ẹ lè pè wá sí i. Bẹ́ẹ̀ ni a máa fi eléyìí ṣe ìdágbére fún wa tá a máa fi lọ láàárọ̀ yìí. A tún padà wá láìpẹ́ láì jìnnà toró yìí láwọn nǹkan oríṣiríṣi tó wà nílẹ̀ tó ń jóni lọ́wọ́ yàjóyàjó. Bọ́ eléyìí mẹ́sẹ̀gì yìí mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ̀ kó kan lé, kó kan oko, kó kan ọba, kó kan ìjòyè. Ẹ dẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá follow YouTube channel wa, kẹ́ bá subscribe sí. Ẹ dẹ̀ bá follow backup page wa torí a mọ̀ pé page eléyìí ó ti ní issue. A kàn ń lò bẹ́ẹ̀ ni. Torí ẹ inú ẹ̀ lẹ́tì máa gbọ́ akétékété dáadáa nígbà tá a bá ti sẹ́ẹ̀tì àwọn nǹkan tá a fẹ́ sẹ́ẹ̀tì tán. Gẹ́gẹ́ bí a ti sọ lọ, ẹ bá follow YouTube channel wa, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. À ń fi àsìkò yìí a fi ṣe ìdágbére fún tọkùnrin tóbìnrin wa káàkiri gbogbo àgbáláyé. À ń ṣe àdágbére fún kì í ṣe fún fúnkú, kì í ṣe fárùn, pé a tún padà bọ̀ láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀yin ni màmá débá, èmi náà lè máa rí ní gbogbo ìgbà, ẹ̀yin náà lèmi náà máa rí. Ẹnìkankan nínú wa kò ní pèdé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àlékún owó àlékún yìí Ọlọ́run á bá mi ṣe fún gbogbo wa pátápátá pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Gẹ́gẹ́ bí mo ti pe nọ́mbà mi lẹ́ẹ̀kan tẹ́ lè fi pè mí, jẹ́ ẹni bákan méjì tẹ́ fẹ́ bá wa sọ àbẹ́fẹ́ polówó ọjà, òun náà ní 080 83 89 25 58 080 83 89 25 58. Lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Bẹ́ẹ̀ ni ó tún dìgbà kan náà. Ẹ ṣé ẹ̀yin bàbá mi lọ́kùnrin lóbìnrin, ẹ ṣé bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ mi, ẹ ṣé púpọ̀, ó dàbọ̀.